ilé-ẹjọ́ gíga Àbújá ti ní kí wọ́n lọ ti Godwin Emefiele mọ́lé bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe ní Gawuna ni ó jáwé olúborí sí ipò gómìnà ìpínlẹ̀ Kano. Mínísítà fún ètò ọ̀gbìn ti fi ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ lórí oúnjẹ ààbò. Wọ́n ti fi ọmọọba Olúwatósìn Kazeem hàn lọ́dọ̀ Mágúnsẹ̀ ti ìta márùn-ún gẹ́gẹ́ bí Ọ̀túnba Kònùsì ti Ìdókònùsì tuntun. Ẹ káalẹ́, ẹ ká tòórọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí olú ìlú Nàìjíríà Àbújá ti pàṣẹ kí wọ́n lọ ti gómìnà àná ti ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà Godwin Emefiele mọ́lé ní Kuje Correctional Center títí dìgbà tí wọ́n yóò fi gba ìtúsílẹ̀ rẹ̀. Adájọ́ Amsa Muazu ló pàṣẹ yìí ní ìlú Àbújá. Pẹ̀lú àṣẹ yìí, gómìnà àná ti ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà Godwin Emefiele yóò wà ní ọgbà ẹ̀wọ̀n ní Kuje Correctional Center títí di ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2023 yìí, nígbà tí ilé-ẹjọ́ yóò gbé ìgbẹ́jọ́ dìde bóyá kí ó sì wà nínú ọgbà ẹ̀wọ̀n àbí kí wọ́n dá sílẹ̀. Olùgbẹ́jọ́ Godwin Emefiele Matthew Buka San òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ Emefiele, àmọ́ olùgbẹ́jọ́ fún ìjọba Rotimi Oyedepo tako ìrawọ́ ẹ̀bẹ̀ yìí. Lẹ́yìn fàmífà àwọn olùgbẹ́jọ́ méjèèjì, adájọ́ Amsa Muazu wá pàṣẹ kí wọ́n lọ ti gómìnà Emefiele mọ́lé ní Kuje Correctional Center tó wà ní Àbújá títí di ìgbà tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi wáyé ní ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2023 yìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí olú ìlú Nàìjíríà Àbújá ti dá ẹjọ́ gómìnà ìpínlẹ̀ Kano nù Abba Kabiru Yusuf tó pè gẹ́gẹ́ bí ẹjọ́ kòtẹ́milọ́rùn léyìí tí Kabiru Gawuna ti ẹgbẹ́ òṣèlú APC fi pè é níjà ní ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye ọ̀rọ̀ ìdìbò pé òun kò gbà pé gómìnà Abba Kabiru Yusuf ni ó jáwé olúborí nínú ìdìbò gómìnà tó rí kọjá. Akọ̀ròyìn wa Ọlábọ̀dé Arẹwà jábọ̀ ìròyìn wípé ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye ìbò gómìnà ìpínlẹ̀ Kano léyìí tó wáyé ní 20 oṣù kẹsàn-án ọdún 2023 ti wọ́gilé ìbò tó gbé Abba Kabiru Yusuf wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kano. Ní báyìí ilé-ẹjọ́ ti pàṣẹ wípé Kabiru Gawuna ni gómìnà tó jáwé olúborí ní ìpínlẹ̀ Kano ní ìdìbò gómìnà tó rí kọjá. Bí bójú ṣùnùkùn wo ètò ìṣèdúró ìlera ti orílẹ̀-èdè láti lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó ní àrùn ìtọ̀ ṣúgà, àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria nígbàgbọ́ wípé ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn tó ní àrùn ìtọ̀ àtọ̀gbẹ yìí ní ìpasẹ̀ fún wọn ní àwọn oògùn láti dènà rẹ̀ àti nípa ìmọ̀ ẹ̀rọ fún àwọn alámòjútó rẹ̀ yóò lè dí àwọn ibì kan tí yóò sì jẹ́ kí àrùn àtọ̀gbẹ yìí ó dínkù. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria wá mú ìmọ̀ràn wá lórí bí wọ́n yóò ṣe máa túbọ̀ máa fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn alákòóso ìtọ̀ àtọ̀gbẹ jákèjádò ilẹ̀ Nàìjíríà. Mínísítà fún ètò ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ nílẹ̀ Nàìjíríà Abubakar Kyari ti ní pẹ̀lú ètò sísọ ìrètí orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pípèsè oúnjẹ fún àwọn elétò ọ̀gbìn, àwọn ṣetán láti fi oògùn oúnjẹ ààbò ìyẹn ààbò oúnjẹ gbárí nílẹ̀ Nàìjíríà. Ó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àpéjọ kan tó wáyé pẹ̀lú àwọn ìgbìmọ̀ àwọn aṣòfin lórí ètò ọ̀gbìn. Akọ̀ròyìn wa Isa Muhammad ló jábọ̀ ìròyìn. Kó tó di pé a máa tẹ̀síwájú ní ìròyìn wa, ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn fún ìpolówó ọjà wa. Ẹ jẹ́ a lọ sí NTA Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTimes Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí,
ìgbéyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde aláràgbàyídá ni wá. Ẹ káàbọ̀ padà. Wọ́n ti ṣe àfihàn Ọ̀túnba Kùnùsì ti Ìdókùnùsì Ìjẹ̀bú-Mùṣin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè ọmọọba Olúwatósìn Kazeem fún orí adé ọba Mágúnṣẹ̀ ti Ìtàmárùn Ìjẹ̀bú-Mùṣin ọba Joseph Fakọyà nígbà tí tọmọdé àti àgbàlagbà ìlú Ìdókùnùsì ń dáwọ́ ìdùnnú tí wọ́n ń jó tí wọ́n sì ń yọ̀. Ọba Joseph Fakọyà wá rọ̀ wọ́n láti fi ìgbánú kan ṣe ọ̀já kí ìgbà ẹ̀kẹ́ wọn fọwọ́ ti lé bí ìgbà àlámù ti ń kọwọ́ ti ẹ̀bá ògiri láti jọ fi mọ̀ papọ̀ láti lè jẹ́ kí ìlú Ìdókùnùsì Ìtàmárùn pàápàá jùlọ Ìjẹ̀bú-Mùṣin lápapọ̀ ó gòkè àgbà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Ayẹyẹ yìí ni láti fi ọmọọba Olúwatósìn Kazeem hàn gẹ́gẹ́ bí Ọ̀túnba Kùnùsì ti Ìdókùnùsì ti Ìjẹ̀bú-Mùṣin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè fún orí adé Mágúnṣẹ̀ ti Ìtàmárùn ọba Joseph Fakọyà láti àwọn ará Ìdókùnùsì. ní ìdí àti wá láti fi wọ́n hàn ní gẹ́gẹ́ bí ẹni tí a mú gẹ́gẹ́ bí Ọ̀túnba ilẹ̀ ti Ìdókùnùsì. gbàgede ládé yìí. nígbà tí orí adé ń sọ ẹ̀hónú rẹ̀ lórí ayẹyẹ ọ̀hún ọba Joseph Àbáyọ̀mí Fákọ̀yà Mágúnṣẹ̀ ti Ìtàmárùn ṣe àpèjúwe ayẹyẹ náà gẹ́gẹ́ bí ohun tó tọ́ àti ohun tó yẹ tí àwọn ará Ìdókùnùsì rawọ́lé. ọba yìí wá ń ṣe àlàyé síwájú sí wípé ìmúgbòòrò àti ìdàgbàsókè ìlú Ìdókùnùsì Ìtàmárùn àti Ìmùṣin lápapọ̀ àjọṣe oníkálukú wa ni. àṣà wa àti ìṣe kò gbọ́dọ̀ parẹ́. nígbà tí ọba Joseph Fakọyà ń sọ̀rọ̀ síwájú sí i orí adé wa ń rọ Ọ̀túnba Kùnùsì ti Ìdókùnùsì tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè ọmọọba Olúwatósìn Kazeem Ọ̀ṣọ́níyì láti lo mímọ́ èèyàn rẹ̀ àti ọrọ̀ rẹ̀ àti láti sa gbogbo ipá rẹ̀ láti mú ìmúgbòòrò ìdàgbàsókè bá ìlú Ìdókùnùsì pàápàá jùlọ Ìtàmárùn àti Ìjẹ̀bú-Mùṣin lápapọ̀. ọmọọba Olúwatósìn Kazeem Ọ̀ṣọ́níyì tí ń ṣe Ọ̀túnba Kùnùsì ti Ìdókùnùsì tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè àti ìyàwó rẹ̀ olórí Kẹ́hìndé Ọ̀ṣọ́níyì wá ń fi ẹ̀mí ìmoore wọn hàn fún kábíyèsí ọba Joseph Fakọyà pàápàá jùlọ àwọn ará ìlú Ìdókùnùsì Ìtàmárùn àti Ìjẹ̀bú-Mùṣin lápapọ̀. mo dúpẹ́ inú mi dùn gidi gan mo lè ní ọjọ́ ìní gangan ni mo láyọ̀ jù mo dẹ̀ tó dúpẹ́ lórí ìyàwó mi náà kọ́lọ́run má fi kú bá mi pa. mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí ọkọ mi mo dúpẹ́ wọ́n dúró tì wá kò sígbà tí ọkọ mi bá pe àwọn ẹbí tí wọ́n ò ní dá lóhùn kọ́ lọ sí Abẹ́òkúta kọ́ lọ sí Ìjẹ̀bú-Òde kọ́ lọ káàkiri gbogbo ibikíbi tó bá ṣe ń pè wọ́n pátápátá ni wọ́n ń dá lóhùn mo dúpẹ́ àníjọra wa lójú o. pẹ̀lú ìyanilóyè yìí Ọ̀túnba Olúwatósìn Kazeem Ọ̀ṣọ́níyì ti perégedé láti ọ̀dọ̀ ọba Joseph Fakọyà láti fi hàn lọ́dọ̀ ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú pátápátá fún jíjẹ ọba ti Kùnùsì ti Ìdókùnùsì Ìjẹ̀bú-Mùṣin. níbí ni a tún máa mẹ́nu dúró fún ti ìròyìn fún tọjọ́ tòní. ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.